Ẹ̀yin tèmi, ẹ wò ó lágbára. Ètò ìsìnkú Mr. Michael, ẹni tí àwọn ajínigbé tí wọ́n bẹ́ lórí láàrin àwọn olùkọ́ àti ọmọ iléèwé tí wọ́n jí kó ní Ògbómọ̀ṣọ́ ní àìpẹ́ yìí, òun lẹ rí tí ó wáyé yìí o. Ṣé rí i níbi tán ti ń sin òkú Mr. Michael yìí, béèyàn jorí ahun, béèyàn dájú jù bẹ́ẹ̀ lọ, tó bá débi tán ti ń sin òkú yìí, ó di dandan kó nítọ̀hún kó máa bomi lójú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀. Òkú Mr. Michael òun náà gbé jáde látinú mọ́tò yìí o, tí wọ́n fẹ́ lọ sin. Ó mà ṣe o, gbogbo àwa tá à ń wo fídíò yìí, mo gbàdúrà fún yín ní orúkọ Jésù, a ò mà ní fọjọ́ ẹ lọ́jọ́ lọ. Gbogbo àwa ọmọ Yorùbá pátápátá, a ò mà ní rírú eléyìí mọ́ o. Ó mà ṣe o. Ẹ wò ó, mo fẹ́ kí gbogbo wa ká farabalẹ̀ ká wo fídíò yìí láti ìbẹ̀rẹ̀ títí dé òpin. Eléyìí ó lágbára o, eléyìí lágbára o. Ẹ rí i, òkú Mr. Michael òun náà fẹ́ gbé sínú kòtò yìí o. Ọlọ́run alágbára, gbogbo àwa tí à ń wo fídíò yìí, lórúkọ Jésù, a ò mà ní ṣàgbákò aburú. Gbogbo ìdílé Mr. Michael náà, lórúkọ Jésù, kọ́lọ́run kó tù wọ́n nínú. Irú eléyìí a ò tún ní bá wọn rí mọ́ o. Ìlú ibi tó ti ṣẹlẹ̀, Ògbómọ̀ṣọ́, irú eléyìí ò tún ní padà ṣẹlẹ̀ mọ́, lórúkọ Jésù. Ẹ jẹ́ kí n fi fídíò náà lẹ̀ kí gbogbo wa ká jọ wò ó. Ẹ má gbàgbé, ẹ bá mi wo subscribe button tó wà nísàlẹ̀ yẹn, ẹ click lé subscribe button yẹn lórí. Ọwọ́ yín tẹ́ fi ń bá wa tẹ subscribe, lórúkọ Jésù, ẹ ò ní fi gbọ́mọ sí i. Bákan náà, ẹ make sure pé ẹ comment, ẹ like fídíò yìí, so that YouTube fún ara wọn, àwọn náà lè gbé káàkiri kí gbogbo àwọn èèyàn kí wọ́n lè wò ó. Àwọn ọmọ olóògbé àtàwọn ará ìlú náà lẹ rí tí wọ́n ti péjọ síbi ètò ìsìnkú yìí. Mr. Michael, ọ̀run rè o, ọ̀run rè o, ọ̀run rè o. Ẹ lè máa wò wípé a kò sọ̀rọ̀ àbí assist volume ẹ̀ ni àbí àṣìṣe ni láti ọ̀dọ̀ wa, kò rí bẹ́ẹ̀. Bí fídíò yẹn bí wọ́n ṣe cover ẹ̀ ni wọ́n ń sọ̀rọ̀, tó bá yẹ máa gbọ́ ohùn ẹ̀ dáadáa tó máa wá sókè. Ẹ kàn lè ní ọ̀dọ̀ yín lọ́hùn, ẹ̀yin ẹ kàn lè fún ní volume dáadáa, ṣùgbọ́n ohùn yẹn máa wá, ẹ sì máa gbọ́ ohùn yẹn dáadáa. Ẹ ṣeun, God bless you.
gbàdúrà. Olúwa a dúpẹ́ lọ́wọ́ yín nítorí wípé Ọlọ́run tó dára nìyí. Nígbà tí ọkàn wa bá pororo tí a ní àwọn ìbéèrè tí a ò lè ní ìdáhùn fún, ó fi ń yé wa wípé ọkàn ènìyàn náà ṣì ní wá. Jésù gba ọpẹ́ wa. Nírú àkókò bí èyí, a gbàdúrà wípé kí ẹ tú gbogbo ọkàn gbogbo nínú, kí ẹ di ọkàn gbogbo mú, kí ẹ lè fún wa ní ìrètí ọjọ́ ọ̀la tó dára. Lórúkọ Jésù bẹ́ẹ̀ ni yóò rí. Ohun ètò tá a ṣe lákòókò yìí ló ẹgbẹ́ ṣàkóso. Lórúkọ Jésù Kristi ni a gbàdúrà. Praise the Lord. Bí ó ti wo Ọlọ́run alààyè. ẹ jẹ́ ká sì kó wọlé kan tó kàn. Máa wọ́wọ́ yín o. Ẹ bọ́ sáàrin ní pé bẹ́ẹ̀ àárín ẹ bọ́ sí. Ẹyí àtọyín, ẹyí àtọyín, ẹyí àtọyín. Ẹyí kẹta àárín ẹ bọ́ sí. Ìbò sí gbélé nígbà àárín ẹ bọ́ sí. Àdìsá rẹ̀ ló kú lórí. Ẹgbẹ́ sókè. Ẹgbẹ́ sókè. Ẹgbẹ́ sókè. Nígbà ẹgbẹ́ ọkọlọ́dẹ. Nígbà ẹgbẹ́ mẹ́rin. Ẹjọ́ ọkọlọ́dẹ. Ọ̀fẹ́ ní ìbò lórí ẹgbẹ́ mi ó sí. Ẹgbẹ́ sókè. Ẹgbẹ́ ọkọlọ́dẹ. Ẹsẹ̀ yín dájú dára. Ayé ẹsẹ̀ ìpẹ̀sọ́dọ̀ yín díẹ̀. It's okay. Láti gbé àdúrà ní fi ewu sí orí olùkọ́ fún olùkọ́ àti ewu fún ewu ó yá olùkọ́ fún olùkọ́ olùkọ́ tọ́lá bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ yẹn ní ìlú Daddy,
nìyí gbàdúrà pé ilé wéréwé ilẹ̀ òní gbé yín nì ilé wéréwé àìwé ní akọ́lẹ̀bọ̀ gbàdúrà yìí pé ilé yìí ò ní di nǹkan ilé yìí ò ní di nǹkan olùgbé inú ilé yìí ẹ̀jẹ̀ Kristi kò ní ọwọ́ Olúwa ọwọ́ rẹ̀ yóò wà láàrin yín láyé yín àgọ́ yìí gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run fún ilé yìí wọn ò gbọ́dọ̀ yá ọ lò wọn ò gbọ́dọ̀ fi ọ́ ṣẹ̀rù bà wọ́n wọn ò gbọ́dọ̀ fi ọ́ dààmú wọn bẹ́ẹ̀ ni yóò rí Ọlọ́run òbí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa máa sùn lọ olùfẹsẹ̀ máa sùn lọ. Olùfẹsẹ̀ máa sùn lọ.
wà ní Ògbómọ̀ṣọ́. Ṣáájú ni wọ́n ti ṣe ìsìn nínú ìjọ Olúko. Lákàtí fún gbogbo ojú tó wà ní àkókò ìkan níbi tí Yorùbá ní ìlú Ògbómọ̀ṣọ́ ní agbègbè Owólàkẹ́ àwọn àwọn níbi tí a ti ní bí wọ́n fi ọ̀kan lára àwọn olùkọ́ tí ó pàdánù ẹ̀mí wọn níbi ìkọlù àwọn agbébọn èyí tó ṣẹlẹ̀ ní agbègbè Àwòrò Ẹ̀ṣẹ́lẹ̀ níjọba ìbílẹ̀ Òwúrò nílùú Ògbómọ̀ṣọ́. Àárọ̀ ni wọ́n ti ṣe ìsìn fún wọn ní ilé ìjọ Ayégún tó wá di pé wọ́n á fi fún ara wọn ní ilé wọn tó wà ní agbègbè Owólàkẹ́ ní Ògbómọ̀ṣọ́. Ìkànnì BBC News Yorùbá ni ẹwà yìí sí àti ní bí wọ́n ṣe fi ara ọ̀kan lára àwọn olùkọ́ tó pàdánù ẹ̀mí rẹ̀ níbi ìkọlù àwọn agbébọn tó ṣẹlẹ̀ ní ìjọba ìbílẹ̀ Òwúrò nílùú Ògbómọ̀ṣọ́ lọ́sẹ̀ tó kọjá. ẹni tó ẹ̀ di family ẹni tó sọ̀rọ̀
ní church àwọn náà báńkì àwọn bá chairman sọ àti àwọn ẹgbẹ́ yìí tàbí ẹni ti sọ̀rọ̀ àgbà ní president government sọ̀rọ̀ ẹni tó bá tọ́jú ẹni tó president government sọ̀rọ̀ àmì pé ẹni ti ẹ má bàjẹ́ ẹni tí ti sọ̀rọ̀ ẹni tí ti sọ̀rọ̀. Lẹ́ẹ̀kan sí fún ojú tó wà ìkànnì bí sinmi Yorùbá ní ọ̀rọ̀ yìí àwọn Ògbómọ̀ṣọ́ la wà ní agbègbè Oluko níbi tí wọ́n ti ṣe èyí ìkẹyìn fún ọ̀kan lára àwọn tó pàdánù ẹ̀mí níbi ìkọlù àwọn agbébọn tí ó ṣẹlẹ̀ níjọba ìpínlẹ̀ Ìwó pàápàá jùlọ ní agbègbè Àwọ̀ Ẹ̀sìnlẹ̀ tẹ́bà gbàgbé Yáwọ́tà àti Àwọ̀ Ẹ̀sìnlẹ̀ ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá. Gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú, ọ̀gbẹ́ni Joel Adesina lára àwọn olùkọ́ tí wọ́n pàdánù ẹ̀mí wọn níbi ìkọlù àwọn agbébọn tó ṣẹlẹ̀ ní Àwọ̀ Ẹ̀sìnlẹ̀ ilé wọn láwà níbi tí wọ́n ti fi ara wọn wọ́n ti sin wọ́n ní ilé wọn tó wà ní agbègbè Owólàkẹ́ ní ìlú Ògbómọ̀ṣọ́. Ìkànnì BBC News Yorùbá ní àwà yìí ẹ̀sìn wo ètò náà lọ́wọ́.